bàbá Kingston Adé, bàbá Kọ̀lẹ́ntì Àyìnlá pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́. Àwọn ni wọ́n jọ kọrin fún mi. Mo súnmọ́ Obesere dáadáa. Ìsúnmọ́ náà pọ̀ débi pé níjọ́ tó Obesere ń joyè, mi ló kó gbogbo pákéjì ẹ̀ lé lọ́wọ́. Mi ò sì disappoint. Òun gan wọ họ́ọ̀lù, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọjọ́ onífújì tí Ọlọ́run gbà fún. Obesere ló kọ́kọ́ fún mi lódìdí owó rí nínú àwọn onífújì. Pé ẹ gbà 1 million ní. Ẹ máa hà lórí ètò yìí. Ó tún ṣe bẹbẹ níjọ́ tí ń joyè. Oyè. Èèyàn mi táyé oníkòrò. Tó jẹ́ ẹ̀yìn. Lórí ẹ bá sùn wọn, agbórí náà pamọ́. Agbákin gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kòrò kan náà nínú ẹ bá dẹ̀jọ́ fíjọ́. Èmi náà ni mo bá anchor program tí mo sì ṣe gbogbo ètò packaging rẹ̀. Má ṣe bí èsì òun. Ó ṣe dáadáa púpọ̀ o. Tí mi ò rò pé eléré kan lè ṣerú ẹ̀. Bí èsì òun gan, tọ́kùn sínú ìgbọ́tí kàkà tó. Gbogbo àǹkárá tó tà ní patí yẹn. Ó dùn. Bó ṣe pọ̀ tó láyé. Sínú ìgbọ́tí ṣe bí tẹ́bù. Obesere sọ fún mi pé kí n gbàgbé gbogbo owó ẹ̀. Kì í ṣowó kékeré o. Ọlá rẹ̀ lè pọ̀. Èmi ni mo ta àǹkárá ẹ̀. Èèyàn lójú apádà sí ìgbà. Èmi ni wọ́n kó àǹkárá ẹ̀ fún tí mo ta. Ìfara ni òní, ọpọ́nú wọn ti. Èrè ńlá sì wà lórí ẹ̀. Òun fẹ́ràn ẹ̀dá tó mọ̀. Ó lòun yọ̀ǹda. Nígbà mo ní rárá èmi ò gbárù ẹ̀. Ó ní ká ẹ lè mọ̀ pé ó tọkàn mi wá. Ọ̀dà ẹ lọ yọ owó họ́ọ̀lù, owó tí wọ́n fi owó tí a san ní họ́ọ̀lù ẹ lọ yọkù mẹ́. Ní tẹ̀lẹ̀ dúdú ṣùgbọ́n. Ẹ máa kó ìyókù lọ. Ó ní kí n kówó fáwọn tó san owó họ́ọ̀lù. Ràn àwọn ojú. Máa dúró ẹ̀já kan náà. Ìgbà yẹn mo tó wá mọ̀ pé kò bínú lóòótọ́ ó wà nú ẹ̀. Súnmọ́ bá tó ladùn. Nú ẹ̀ dùn sí. Akọ́ bí odò. Àmọ́yé nǹkan tọ́jọ́ pa ẹ̀mí àti ẹ̀. Pásáré kò rí. Obesere kò kó ọrọ̀ ayé jẹ púpọ̀. Lóòótọ́ bẹ́ẹ̀ bá ń wò lókèèrè. Ẹ lè mọ̀ level tó wà. Nínú onífújì tọ́lọ́hún ń dá lóhùn underground ọ̀kan l'Obesere o. Ìdí sì ni pé nígbà tí yóò dìde nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní rèèní, ó rèèní sọ́wọ́ àwọn alágbára. Àwọn tó rèèní sọ́wọ́ wọn, àwọn tí wọ́n ní ìlú. Báwo ló ṣe mí ẹ́ sí? Àwọn tí wọ́n ń rí owó sayé. Yé lọ o máa wí opportunity níṣẹ́. Láti kékeré ni owó ti wà lọ́wọ́ Obesere. Ó fẹ́ ṣe ọjọ́ ìbí ní January 28. Ní January 28 yìí yóò sí ilé 5. Èmi ò rí onífújì tó fọ́ gbáyàrú rẹ̀ rí o. Ó sọ pé òun fẹ́ sílé 5, 3 n'Íbàdàn, 2 l'Ékòó. Gbogbo ẹ̀ ni mo ti gán ní tí mo ṣe é dà o. Kò sílé $100 million nínú gbogbo ilé tó fẹ́ sí 5 yẹn. Ẹnìkan bá wá ń sọ pé Obesere ṣèṣì tó ń kọrin ni. A jẹ́ pé òun tọ̀ ní tanra ẹ̀. Ṣàṣà ní ọ̀sẹ̀ tí Obesere ò kí ń lọ sóde. Every week. Tí ó bá lóde rárá yóò lóde 3, 2, 3. Tẹ́ ẹ bá fi gbọ́ ní Nàìjíríà, ó wà nílùú òyìnbó ni. Èmi máa bù ni pé gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ bí wọ́n bá ti ń dé party báyìí kí wọ́n tó tọ̀ kí wọ́n tó sọ̀kalẹ̀ wọ́n tó gorí stage wọ́n ti fídíò wọn wọ́n ti gbé orí péèjì wọn. Ó ní bàbá ẹ̀yẹ kọ́ ló ń fún yàn lóde. Òde tí màá lọ títí di nígbà tá à ń sọ̀rọ̀ yẹn bíi February ọdún yìí ó ní òde tí màá lọ títí di December ó ti wà lọ́ọ̀mù. Àwọn ibi tí màá wà láti ìsìn títí December mo ti mọ̀. Obesere ń rí owó ó sì lawọ́ kọ̀ láhùn. Ṣùgbọ́n bó Obesere bá sòótọ́ fún ọ tó o bá gbọ́ yóò wá gé ọ. Ó gbóná nínú ègé débi pé yóò gé ọ tí inú rẹ̀ ó dùn. Ṣùgbọ́n yóò kọ́kọ́ sòótọ́ ọ̀rọ̀ fún ọ pé nítorí bá wà yìí o ẹja ni kì í ṣàkàn.
bá jẹ́ pá kàn ní lójú ẹsẹ̀ náà ni ọmọ yanjú rẹ̀ tàbí kó pé ọpẹ́ tán tó bá gbà candidate ẹ nígbà tí ọba ẹdíjọ́ kejì yọ̀dọ̀ bẹ̀ tí pressure bá wá pọ̀ jù tó bá di pé òun dà á láàmú ó mọ̀ pé láìkì òdodo ọ̀rọ̀ yóò wá gbé ọ̀dọ̀ bá kìí parọ́ Obesere kìí parọ́ fún yàn ẹnikẹ́ni tó bá l'Obesere parọ́ fóun òun ló fọwọ́ ara rẹ̀ fà torí yóò ti kọ́kọ́ sọ tòótọ́ broda mi tẹ́ ẹ bá wà ó lè má work out nǹkan báyìí dí báyìí ọba wa ni ọba ń dọ́gbọ́n sí náà ni nígbà rárá o kò lè jẹ́ gbà tèmi ní ọ̀wà rí bá wọn. nínú àwọn eléré tó lawọ́ tí máa ń náwó Paso náà wà ń bẹ̀ ọmọ alálùbáríkà ni Paso. súnmọ́ Pasuma púpọ̀ mo ti gbé wá sí Ìbàdàn ní cultural center rí ó ti wá sórí prógráàmù mi láìmọye ìgbà rí ó wá mọ̀ pé ó wá Olúyọ̀lé FM nígbà tá a wà lódìfẹ́ road. orin dọ́là. ọmọ mi dáadáa ọmọ alálùbáríkà tó yàwó ni. orin dọ́là ló jẹ́ nǹkan pẹ́ẹ́dá. ìjọ tí mo gbé wá s'Àkúrẹ́ ó ní malaria. bíṣẹ́ bá ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ó dá orin dọ́là. ó ní malaria ńjọ́ náà bó ṣe ní malaria tó ó ń gba omi ó sì kú ò lọ́sípítù láti Èkó ó sì wá ṣeré náà lápò. ẹ bá ti lálùbáríkà ìjọ ló. nígbà tẹ́mi tiẹ̀ tún àràsì pé ọmọ pẹ́ ò tó dé ó lára àwọn òye ó lòun ní malaria. ọba ti ṣeré wákàtí bíi mélòó ọ̀rá yá jápa ni o orí fẹ́ǹsì la gbé gbà ńjọ́ náà. àlọ́ fẹ́ lọ change aṣọ wọ́n ń bọ̀. Fuji mo gbére tàbí dé. tòrọ àwọn ará Àkúrẹ́ ọ̀fẹ́ ọ lọ. ọlọ́run ló ṣọlá Fuji bó ti rí o. 57 years. bó bá wá dúpọ̀ orí àgbà mi. ẹ̀ tá à ń wínú ẹ̀gbọ́n ọ̀gbá búrò òjò làwọn àti ẹ̀. tọ́ba sì rí wa yóò pe bàbá Kola Olootu. ọdún mélòó làwa náà. ìlú Fuji láti jọrí. bàbá Kola Olootu ní máa pè. látàyè àyíṣàyà ayé àjíwò. ó dáa gan-an ọmọ tó lawọ́ ni. ọlọ́dọ̀ orí Fuji ti sẹ́yìn. ó sì wà lára àwọn tó contribute ìlọsíwájú tó pọ̀ fún Fuji. mo súnmọ́ Saheed Òṣùpá Kórèdé iṣẹ́ bá ti lálùbá. Saridon Papa olóyè kẹrù ojú. mo súnmọ́ dáadáa. orin dọ́là ló jẹ́ nǹkan pẹ́ẹ́dá. nígbà mo ń ṣe 25 years anniversary. ìbá Síkírù. òun àti Barrister ló ṣeré. lọ fi èrìyà. ó dẹ̀ ṣe dáadáa. lolúwọlé àwọn tó kọlù Fuji látàrí. nígbà tí mo tún ṣòkú bàbá àtìyá mi. Àyìndé. Saheed Òṣùpá ló wá ṣeré. kàwọ́. ó sì ṣe dáadáa. sàkálà ìpàdé mọ̀ lápò ń fún Fuji láwà. ṣùgbọ́n ìwà tí ń bẹ lára Saheed Òṣùpá ìwà Barrister ni. àwọ̀ èrìyà. one way traffic ẹni ọba kọ́kọ́ wá sọ̀rọ̀ fún ní ọgbọ̀n kò ní máa ṣèwádìí káàkiri pé ẹgbọ́n. kásálì Àlàní mi jọ́ọ̀lì. ìwà rẹ̀ bí ìwà ológun sì ni. inú wáyé bá ṣí. bí ọba báyàn ṣe yọ bá ṣe bí ọba sì ní báyàn ṣe yọ gà fàràfò ń tọ̀. ọmọ èkó. wọ́n láìkí wà bẹ́ẹ̀. lẹ́pọ̀ kàrà ní Ìbàdàn. ó ń ṣe mí ọ̀hún gbà mí a ti ṣe é dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún rẹ́rìn sí ni. bẹ́ẹ̀ ọba ní báyàn ṣe kó gáfárà fún yàn kọ́mọ ṣe kọ́mọ gbà á. mo láìkẹ́. torí agbájé ńlá mi bàrí wọ́n dá mi o. ó náà kó ipa tó pọ̀ nínú iṣẹ́ Fuji o. lùmí Àyìndé àdó. mo fẹ́ sọ pé Bàrúsátì. ọ̀rọ̀ Saheed Òṣùpá Paso àti adé Saheed Òṣùpá. orí ẹ̀ṣálẹ̀ eré tí í pa. ó jẹ́ kẹ́mi eré Fuji ogun dibi tá a wà yìí. Àyìnlá Kollington bàbá Látìgá. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀yìn rí bíi controversy tí ń lọ ní orí Fuji yẹn
tọ́ba ṣe pápálà náà ni ògìdán ló la. àìpé Musiliu Haruna Sọlá àyìndẹ́ra yìí. àtàlápàlà kan náà ń búra wọn ni tí wọ́n jọ ń sọ̀rọ̀ tí wọ́n jọ ń jagbà ẹ̀bá rí wípé àpàlà náà bá lóòkè. ájì lábàs. níjọ́ ohun tí àwọn alápàlà mọ̀ búra wọn Ṣẹ̀fíù Àyàn ní o bàbá mi wé. Haruna Sọlá ní Kásùmà Àdìó ní àkàngbé wa. Wáìkì Àjàdé ìfáǹsì mi àlàmú ayé. eré Fuji eré àpàlà ó ń lọ sókè lálálá ń gbà náà. lọ́rin àkànjá o.